This is an update to the case of Olasunkanmi, Quadri, Ogunbodi, the Lagos State University student that was declared missing on January 16th. And, you know, the update came on social media that a celestial pastor, shepherd, was actually involved, and his children. So for my non-Yoruba speakers, I'll just quickly recap for you. For Yoruba speakers, I want you to listen to this long video. Yeah, it's a bit long. I had to capture every important moment in that video to update us. The update is that the police are now denying ever finding a body inside the church compound. Not only that, they said they are trying to turn the case around. The family, the father of this boy, called into the show to explain how it has been tough for them to get justice, how the money was transferred, almost 2 million was transferred for their son's account, and, you know, divided among people, with about 1.5 found in the pastor's account, in the shepherd's account. And you know, it's a long story, like we said earlier. Now the latest story is that they said they are trying to deny ever exhuming or finding a body in the compound of the church. And they said some powerful people are behind this, what is going on. So I want you to just listen and watch, and we need to cry for justice for this guy. The father said they've spent all they have in trying to make sure everyone arrested is prosecuted, but the police is not doing anything about it. It's so sad, the kind of country we find ourselves. It's so sad that you don't even know. Is it that there are some powerful people sending these people message or what? Anyway, watch. The family that they are not the one that went there, they didn't see anybody, nobody was discovered. What could have happened? Because this information came from the right source, where people were trying to hide evidences. Could it be that some people disguise themselves as a police officer to go and take away evidence in order to prevent justice? There are so many questions that needed to be analyzed. And so for us on CRC, we have no regret on every information we have passed out because the evidence is clear. Now we make an extent, we try to communicate with the evangelist, the area evangelist in that area. And they say, yes, they are aware of all of this issue. So if they are not aware of this issue, why do they contribute money? All the area evangelists in Ojo, in PPL, they contributed money. They got a lawyer. And the lawyer was consulted, the lawyer went there. And when the lawyer got to know that this case has to do with kidnapping and murder case, the lawyer withdraw. The lawyer stepped back, and some of the shepherd themselves, they stepped back. That is the fact. And we will employ the CCC task force and the pastoral office to do more investigation or further investigation with regards to all of this information. So, why did all the shepherd wash in their hands? Why did they step back if this shepherd is innocent? Why did they all decide to withdraw if this shepherd is innocent? And all of that has happened long before we posted this case. Long before this case was posted on CRC, the shepherd already contributed money and they got a lawyer so that this shepherd could be bailed. So if the shepherd is innocent, why are they washing their hands off? Anything that will put a risk to the life of people, we need to take care of it or we need to stop it. They keep fighting. They keep fighting. We are going to hear from the family of the late, the missing individual. Hello, sir. Hello. Hello. Ekale. Yes, sir. Yeah, so Celestial Reality Check ló ń pè yín. Afẹ́ Ekale ṣé bàbá Quadri wà ńbẹ̀? Yes, wọ́n ṣì wà ńbẹ̀. Ṣe don lọ lé gan. All right. Ṣé lè ṣàlàyé fún wa nǹkan tó ṣẹlẹ̀ nípa ọmọ yín?
from the beginning. Hello. Hello? Hello. Yes, sir. Yes, sir. Hello, sir. Ekale? Okay. Sir. Yes, sir. New Year the 16th, January 16th. Ẹ bá dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ mi ni Ìdòwú Ògúnbọ̀dé. Okay. So, ọmọ mi tí mo wá ó jẹ́ Quadri Ògúnbọ̀dé Adédàmọ́lá Olasunkanmi. Okay. So, ó lọ sí school Lasu ní Èkó ní ọjọ́ ní on the 16th. Ó ti kúrò ní shop. Ó dọ́rọ́ ti ní shop nínú company school ọ̀bẹ tó fi ń ṣe kọ̀ǹpútà. Ìgbà tó lọlé ó ti lọ ṣe ìjàṣọ wá lọ sọ́dọ̀ girlfriend ẹ̀ pé ìyẹn náà strong pé kó bá wọn láúnjẹ wá. Láti wá lọ láúnjẹ fún. But kí ìmọ̀ ẹ̀ tó ṣẹlẹ̀ àbúrò ẹ̀ ló pè mí láti Ìbàdàn pé wọ́n ń wá ẹ̀gbọ́n òní ọjọ́ Friday pé láti Thursday lọ́jọ́ wá ẹ̀gbọ́n òun náà di 16. Mo wá di Monday ní Saturday mo wá gbéra mo wá lọ sí Èkó. Bàtà máa débẹ̀ àti bá wọn ní police station àwọn girlfriend àtàwọn ọ̀rẹ́ àtàwọn ọmọ school wọn. So gbàtí wọ́n á débẹ̀ pé gẹ́gẹ́ ti statement lọ́wọ́ wá ní pé nígbà tí ó gbé ìwọ̀n wá fún ọ̀nà lówó ti pàdé ẹ̀ gbà tó wá padà lọ lé wọ́n jọ ń sọ̀rọ̀ lọ lórí fóònù bóyá online. Wọ́n á sọ pé kẹ́hìn ní ẹ bá wọn sọ pé àwọn kan dá òun dúró òun fẹ́ bá wọn sọ̀rọ̀. Ìyá wọn béèrè pé bolówà wá ní ṣọ́ọ̀ṣì Cele ó lóun ti dé wá ní ṣọ́ọ̀ṣì Cele kò ju bí ìṣẹ́jú méjì sí mẹ́ta kó wọlé ọ̀dọ̀ ẹ̀ lọ sílé ọ̀dọ̀ ẹ̀ mọ́. So láti bẹni nǹkan ẹ̀ ṣáà ti ṣẹlẹ̀ ẹ pé wọn ò rí ìbẹ̀ni ṣọ́ọ̀ṣì yẹn ó pe àwọn friend ẹ̀ pé kó sẹ́ni ó sí òun tó náà ọmọ yẹn béèrè owó lọ́wọ́ ẹ̀ ó pè yẹ́ ẹ̀ náà. Ìgbà tó wá di pé a ò rí a lọ police station bàtà kó police station jọ Saturday ẹ̀ mo lọ sílé ọ̀dọ̀ ẹ̀ àwọn òpin bẹ́ẹ̀ wọ́n kàn sí ẹ̀kọ́ ọmọlé ní kankan àjálẹ̀ fún ọ̀bẹ́ ní kankan lé wọ́n á padà lọ sí ṣọ́ọ̀ṣì wọn á lọ bá ọ̀fẹ́ àìjọ ó ní kankan hápò bíi níjọ́ Thursday ní alẹ́ ní kan bíi dáì mo bá gbẹ́ ìṣẹ̀lẹ̀ kan bíi dáì ní àwọn friend ẹ̀ pé táwọn ń pè wọ́n ní àwọn ò rí nǹkan so àwa lọ sí police ẹ̀ padà wọ́n kàn máa bá track number ẹ̀ pé a máa san 100,000 naira but ìjọ Saturday ẹ̀ pé ó dẹ̀ sì di Monday kan tó lè ṣe pé a ti wà ní weekend ẹ̀lẹ́dọ́kẹ̀ bó wá padà sílé bó wá di Monday wọ́n á padà lọ ṣàfihàn ní 100,000 yẹn wọ́n track number ẹ̀ ọ̀rẹ́ ẹ̀lẹ́bọ̀ kan gbogbo àwọn tó ti ń pe number ẹ̀ ni wọ́n rí ṣáàyàrí fún ọ lọ pé jẹ́nẹ́ fẹ́ fún ayé pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kankan so ṣáàrí pé so àyàwó àbúrò ẹ̀ lọ gbé látòkù ẹ̀gbẹ́ ẹ̀ ní ṣọ́ọ̀bù ó wá lọ wo orí látọ̀pọ̀ ẹ̀gbẹ́ wá rí pé wọ́n ti yọ owó ẹ̀gbọ́n wọn ti tọwọ́ bọ àkáǹtì ẹ̀ pàtó wá ó sẹ́ẹ̀dì owó sórí ó sẹ́ẹ̀dì 100 àtàkàǹtì ẹ̀ ó balance wá rí pé àwọn ti yọ gbogbo owó orí àkáǹtì ẹ̀gbọ́n wọn so wọ́n wá lọ complain ní police station wọ́n wá lọ gbà kiri ní báńkì pàtó wá rí pé wọ́n ti yọ owó ẹ̀ tó yọ owó ẹ̀ yẹn àwọn fi rí ẹni yẹn ṣe káàdì 10,000 jáde òun náà fi trace nọ́mbà yẹn àwa pé 6,000 kan ní Abẹ́òkúta àwọn yẹn lọ́wọ́ bá sẹ́ẹ̀dì ilé ẹ̀ sáwọn tó bá ṣe tracking wọ́n wá sẹ́ẹ̀dì ní tracking ẹ̀ sáwọn ọlọ́pàá pàtó wá rí pé tracking ẹ̀ wá rí pé nọ́mbà tí wọ́n ń pera wọn jù wọ́n wá pé àwa rí nọ́mbà gẹ́ẹ̀ kan bẹ̀ wọ́n wá rí kọ́ ọmọ mi tó ti gẹ́ẹ̀ yẹn gbàtọ́ tó ti ẹ̀ ọmọ yẹn wá sọ pé àbúrò Quadri yẹn ló tó ti ọmọbìnrin yẹn gbàtọ́ tó ti ẹ̀ ṣàwọ́sà sọ fún ọlọ́pàá pé ó ti àtẹ́sí tó kù wọ́n wá ní pé ọmọ mi yẹn sẹ́ndì so yẹn wá sẹ́ndì picture èèyàn kan ṣá pé torí òun àtẹ̀gbọ́n ìjọra kan máa lè gẹ́ẹ̀tì ògbó wá di ìjọ kejì ọmọ yẹn wá ní kó wá pàdé òun ní àárín skul gbàtílẹ̀ mọ́ mo ṣáàbẹ̀ gbà báwo ni olóhùn ti sẹ́ndì owó ti lánàá kò sẹ́ndì káàdì tí ó dẹ̀ ti ṣe dátà sí fún pé gbọ̀ngàn pàtó wá di gan bí 3 wọn wá lọ mọ́mọ́ yẹn nínú skul àtàwọn ọlọ́pàá pàtó mọ́mọ́ yẹn dé ọwá táì nọ́mbà bọ́ yẹn lórí fóònù bẹ́ẹ̀ yẹn wọ́n á ní bó ló ti mọ bọ́ yẹn rí wọ́n sọ pé òun mọ̀ ní ṣọ́ọ̀ṣì àwọn ni pé gbọ̀ngàn wọ́n á ní bó ló gbé ó ní òun mọ̀ bí tó ń gbé pé ṣùgbọ́n òun mọ lé bàbá ẹ̀ pàtó wá mú tó wá mú lọ lé bàbá ẹ̀ tó wá gbú bẹ́ẹ̀ yẹn wọ́n wá lọ lé bàbá ọmọ yẹn pàtó wá débẹ̀ wọ́n bá bàbá ọmọ yẹn lé wọ́n béèrè pé àwọn béèrè lágbọ́yábá Sheriff lọmọ yẹn jẹ́ tó pàtó náà béèrè Sheriff bàbá wa dà ìsinmi ó ṣe wọlé pé bàbá wa ní àwọn ọmọ wọn tó bá ti fún ọlọ́pàá máa mú lọ so wọ́n wá mú wá dé police station wọ́n wá béèrè lọ́wọ́ pé ń bolo ti rí fóònù owó tó wọ ọdún àkáǹtì ẹ̀ lálẹ́ gbòó sí owó wọ ọdún àkáǹtì ẹ̀ owó tó wọ ọdún àkáǹtì ẹ̀ wá ó ní òun mẹ́ni tó ṣe owó sí òun wípé òun ṣe fashion designer lòun òun taṣọ òun ta material wọ́n lè máa ṣe owó sí ẹ̀ tó ní mẹ́ni ṣe owó sí òun ó ṣá yàrí kan lè jọ ẹ̀ kò jẹ́wọ́ fáwọn ọlọ́pàá títí wọ́n fi gbé ìjọba wọ́n pẹ̀tẹ̀ ẹ̀dìgbò ẹ̀ kò jẹ́wọ́ mo ṣe wà di pé wọ́n wá di pé wọ́n lọ ṣe sínú sẹ́ẹ̀
bàbá ọmọ gẹ́ẹ̀dì ọmọ yẹn kẹrin wọ́n ti gba ṣọ́ọ̀ṣì wọn ti lọ sáàtì ṣọ́ọ̀ṣì wọn náà. Níbo ni church wọn? wọ́n ti lọ sílé ọmọ yẹn náà. Níbo ni church wọn? ṣọ́ọ̀ṣì yẹn ní tẹ̀lẹ̀. Òun ni Celestial Church Ìlérí Olúwa yẹn. Tẹ̀lẹ̀ lẹ́yìn skul Lasu níbi ibi tí ọmọ méjì gọgọgọgọgọ. Okay. ṣọ́ọ̀ṣì yẹn gọgọ ni. Okay. wọ́n ti lọ sáàtì wọn lọ bẹ̀ wọ́n wá padà. wọ́n wá ní pé dípì wá sọ pé wọ́n máa ń rìlíìsì ọmọdé yẹn pé òun ní first suspect o bàbá ẹ̀ wà bẹ́ẹ̀ ti tẹ̀lé wọn dé police station. Ìyẹn olùṣọ́. bàbá wa ní kó lọ láti wá pọ̀. sá. Ìyẹn olùṣọ́. Wọ́n ní kó lọ ra oúnjẹ wá fọ́mọ ẹ̀ bó ṣe lọ nìyẹn. So àwa rí lálẹ́ jẹ́ mọ́ gbàtúlẹ̀ wa mọ́ àwa ti débẹ̀ before 8 àti wà police station. àwọn ọlọ́pàá ẹ̀ṣẹ̀ yẹn wọ́n dí bá wa ń bẹ̀ ni wọ́n wá lọ mọ́ ọmọ ẹ̀ jáde nínú sẹ́ẹ̀lì nǹkan bíi sẹ́ẹ̀lì kọ́ ọmọ ẹ̀ ṣe statement ọmọ ẹ̀ wá ṣe ló wá kọ orúkọ ẹ̀ ó wá kọ orúkọ wà bẹ́ẹ̀ wọ́n wá rí orúkọ ẹ̀ pé orúkọ ẹ̀ náà wà ní orúkọ tí wọ́n ṣe owó jáde sí láti inú àkáǹtì ọmọ mi pé nígbà tó ṣe owó yẹn lóru wọ́n jí ọmọ gbé ní 16 lálẹ́ tó dẹ̀ di òru nígbà bíi 2:20 àti wà ní 17 a.m. lọ ti ṣòwò yẹn jáde wọ́n lẹ̀ olùṣọ́ gangan náà kọ́kọ́ ṣòwò sí nígbà tó ti ṣòwò yẹn kó ní àkáǹtì ọmọ mi olùṣọ́ yẹn gangan kọ́kọ́ ṣòwò sí so bẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn ọlọ́pàá yẹn rí pé wọ́n dẹ̀ try fún wa ní ọjọ́ yẹn wọ́n wá rí pé wọ́n ti lọ gbé lọ́ọ̀yà wa ni wọ́n fẹ́ béèlì ẹ̀ wọ́n wá rí pé kò sọ wọ́n máa transfer ẹjọ́ ẹ̀ kúrò ní ọ̀dọ̀ wọn máa gbé a lọ sí Ìkẹjà tó wà padà wá sábẹ́ fìtá níjọ́ Sunday yẹn bí mo lọ lọ́ọ̀jì sọ́dọ̀ àbúrò mi kan ní àárín Èkó bẹ̀ pé torí owó mọ́tò la máa ń wọ̀ kiri ìgbà tó máa tún wá padà débẹ̀ ní Monday tí wọ́n sọ pé a lọ sí Ìkẹjà mọ̀ pé wọ́n máa gbé a lọ sí pàtì lẹ́kọ̀ọ́ ni o pé àwọn olùṣọ́ ẹ̀ ti mú lọ́ọ̀yà wa wọ́n fẹ́ béèlì ẹ̀ àwọn òde ìfẹ́ mọ́ bí wọ́n ṣe lọ so that Monday yẹn tọ́jú àgbé a lọ sí pàtì ọgbà ní pàtì àbúrò yẹ torí pàtó mú ọmọ Sheriff yẹn wọ́n mú yẹ oṣòwò sí yẹ náà wọ́n mú yẹ. Ìyẹn Sheriff Adébáyọ̀ tó ń wọ owó jáde lákàntọ̀ ọmọ yín. Sheriff Adébáyọ̀ oṣòwò sí màmá ẹ̀ náà oṣòwò sọ̀rọ̀ bọ́ọ̀sì mẹ́ta kan náà 200,000 ó ṣe 300,000 pẹ̀lú kan so wọ́n ṣàmú gbogbo tó ṣe jáde nínú àkáǹtì ọmọ mi jẹ́ 1.9. 1.9 million. bẹ́ẹ̀ sà so torí ọmọ yẹn máa ń bá wọn ṣe kinní ní skul wọ́n máa ń ṣe kọ̀ǹpútà wọ́n bá dẹ̀ fẹ́ wọlé sí skul wọ́n máa ń ṣe àdíṣọ̀ sí àwọn ọmọ tó bá fẹ́ wọlé so gbogbo àárín náà ọlọ́pàá tó yọjú bẹ́ẹ̀ náà pọ̀ fọ́mọ mi lówó tó fẹ́ bá ọmọ ṣe admission ní ọjọ́ bẹ́ẹ̀ tó ní ọmọ mi lówó ẹnì kan jẹ̀ pé wà lé gan pé òun ti kún ní 400,000 tó máa gbóhùn padà gan tó láti bẹ́ díẹ̀ so pé òun náà ṣàbùn àárọ̀ ọmọ gangan so láti bẹ̀ta ọjọ́ yẹn àbúrò ìyá ọmọ yẹn wá wà nínú police station wọ́n wá bẹ́ẹ̀ wọ́n wá sọ́jọ́ bàbá dé pàtì àwọn arí wá pẹ́lú ọmọ ẹni wá bá ọmọ ẹgbà ìwọ ọwọ́ máa fẹ̀ ní ìgbọ̀ngàn náà pẹ̀lú ọmọ máa sọ pé sí mo rí bọ̀bọ̀ ẹ ní ọjọ́ pé ọlọ́pàá ni pé àbúrò yẹn ọ̀tọ́ láti gbà yẹn ẹjẹ́ yẹn ò lọ kọ̀ọ̀kan mọ́ ìdíjà bí mi àwọn ẹ̀ náà tún gbó lọ́wọ́ wa ó tó kọ́kọ́ gbà lọ́wọ́ wa 200,000 sí 150,000 ọdún gba 50 lé látàrí lọ́tún máa fẹ́ bá lọ sí kóòtù wọ́n fẹ́ bá ta kiri pẹ̀ pé kọ́ máa lè bẹ́ẹ̀lì ọmọ yẹn ẹjọ́ yẹn lè ti kiri kan àtúnṣọ 50,000 ó dà gbogbo ó dáadáa nà bí òpin lè gbé sọ̀pọ̀ lọ mọ́. So point tó clear bẹ́ẹ̀ ni pé Sheriff Adébáyọ̀ tó ń wọ owó jáde lákàntọ̀ ọmọ yín àbúrò ìyá ẹ̀ ọlọ́pàá ni. Ọlọ́pàá làbúrò ìyá ẹ̀ ọmọ tó wọ́ jáde láti àkáǹtì. So ìtorí ẹ̀ ni ẹ̀ ṣe rí ìdájọ́ sí ọ̀rọ̀ yìí láti on this. Ó jẹ́ ní Lasu. Okay. Tàbí ní pàǹtì ó jẹ́ ní pàǹtì yẹn àbúrò ìyá ọmọ yẹn. Ọmọ tó ó jẹ́ ní pàǹtì ọmọ tá mú ọmọ Sheriff yẹn. Pàǹtì ni ọlọ́pàá ni ó ń ṣe ní pàǹtì. So nígbà tí gbígbé kéde ṣe lọ mo ṣáà padà wá sábẹ́kúta ara mi ò balẹ̀ ọmọ ọ̀la wà náà mo ṣáà ń lọ mo ṣáà ń bọ̀ mo tún wá padà lọ àbí tó pè é gbọdọ̀ tí ó jẹ́ kí tó pè mí lálẹ́ àgbà àtijọ́ sọ̀rọ̀ tó wá sọ pé máa rí pé wọ́n á pè é pé kankan tó orin yẹn náà dààmú àjọ lọ sí èkó náà di 3 times tó tẹ̀lé mi lọ gbogbo ọmọ yẹn náà ṣáàyànjú mo á padà lọ bọ́ ọlọ́pàá ẹ̀ máa ń sọ mọ́ gbà wọ́n mú ọmọ yìí náà wọ́n wo orí fóònù ẹ̀ wọ́n ṣáà máa rí bí gbogbo ọmọ ìṣe ń bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí ẹni wọ́n ṣáà wà lọ yọ fóònù ẹ̀ àwọn arìnrìn sọ pé mátà yẹn nǹkan àwọn àbẹ̀ lọ́ọ̀dẹ̀ àwọn wo ni ó wá sọ pé àwọn tó pé ṣe náà mú fóònù àbá òun lé pé fáwọn ṣe máa mú fóònù àbá lé lóru tó ṣe owó jáde tó kò sí bẹ́ẹ̀ gbà tọ́jọ́ ọmọ gbé ní gbọ̀ngàn ìgbà kan kò ṣáà jẹ́wọ́ sí náà kò jẹ́wọ́ sì sí ọlọ́pàá yẹn máa ní wọ́n wo fóònù ẹ̀ wọ́n ṣe wá wo fóònù ẹ̀ wọ́n wo gbogbo nǹkan tó lọ lórí fóònù ẹ̀ ó wá rí bébì kan ó gbé bọ́n dání bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé mo ló ti rí bọ́n ṣẹ́ṣàlàyé fún ọ pé kọ́ọ̀tì làwọn pé olùṣọ́ ẹ̀ mọ gbogbo àwọn pé ṣọ́ọ̀ṣì òjò ẹ̀ náà ti ń ṣe mítìn níbẹ̀ lọ máa ń péjọ sí ṣe méjì pólùsọ̀ kò sẹ́ni tí ó ṣe òmò ní gbogbo àwọn
Ṣé ìpàdé olùṣọ́ àgùntàn ló ń ṣe ni àbí ìpàdé kóòtù? Ìpàdé kóòtù náà lọ́wọ́ ṣe ń bẹ̀ o. Nínú ṣọ́ọ̀ṣì? Ìpàdé kóòtù náà nínú ṣọ́ọ̀ṣì. Olùṣọ́ dẹ̀ mọ̀. Ìpàdé kóòtù náà lọ́wọ́ ṣe ń bẹ̀. Olùṣọ́. Ọmọ olùṣọ́ yẹn ti sọ fún wa níjọ́ tí ọlọ́pàá yẹn kọ́kọ́ mú gbà tó ṣe dé bẹ́ẹ̀ tó ń béèrè pé iṣẹ́ ọba bẹ́ẹ̀ ṣe kọ́kọ́. Tí ó fẹ̀ jẹ́wọ́ tó ń gbá lójú ó ní kó mú bàbá òun dáadáa pé òun mọ ọmọ tó ṣẹlẹ̀ o pé kò sí òun ò mọ pa ẹni tó ń wá pé kó mú bàbá òun dáadáa. Ọmọ olùṣọ́ yẹn sọ bẹ́ẹ̀ nígbà tá a wà ní ọjọ́ ó sọ bẹ́ẹ̀ nígbà tó ṣe statement táwọn ọlọ́pàá yẹn gbá lójú pé kó jẹ́wọ́ gbọ́dọ̀gbọ́mọ tí olóhùn ọmọ kankan pé bàbá òun ní kó mú dáadáa. Ọmọ olùṣọ́ yẹn sọ bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì jọ yẹn yóò sọ bẹ́ẹ̀ ní police station gbà tá a ti wà lọ́jọ́. Gbogbo nǹkan yẹn láti gba gbogbo nǹkan lẹ̀ tí ó ti ọlọ́mọ yẹn ti gbọ́n wá lójú ní òòrùn ọmọ mi ọmọ gbé ó ti lé 28 years nígbà tó ṣe December ló ti lé 28 years ó dẹ̀ máa ti tán lọ́dún ó ti ṣe tán ó dẹ̀ ṣe graduation lónìí kó dẹ̀ gba ìṣọ́ máa lọ fi sáàfù ló dẹ̀kù ẹ̀jọ̀ ní December tó kọjá ìtàn ó ṣe owó sí mi pé kí n fi ṣọdún kò sí kankan lọ́wọ́ wa régbìlà ni mo ṣe ìyá ẹ̀dá ìyá ẹ̀dá àdéhùn ọmọ a ò rí rárá o ẹ̀ṣàánú ẹjọ́ ọmọ Nàìjíríà kan gbà tí wọ́n ṣàánú mi o gbogbo àgbáyé kan ṣàánú mi kó máa kíyà jẹ mí gbé ọdún fọwọ́ lágbára lójú báyìí o àárín kankan àrọ́mọ́ wa àmọ́ bí ọmọ wọlé sí wa àrọ́mọ́ o wọ́n ṣàánú mi kan jọ o. So ẹ bá wa sọ fún àwọn ọmọ Nàìjíríà àti Commissioner of Police Lagos State kán lè máa gbọ́. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ bá fi ẹjọ́ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ o gbogbo tó ṣẹlẹ̀ ìwòye mímọ́ Commissioner Lagos State ẹjọ́ ẹ̀ṣàánú mi kéèkì láti ọdún 16 jìnnìgínní ti ṣẹlẹ̀ January 16 ni o oṣù kejì ló lọ yọ ẹja ìṣàánú mi o ọ̀rọ̀ mọ́ mi o gbogbo owó tí mo ti náwó gan o mo ti náwó gbogbo oníṣètò tá a lọ́lọ́ gbó lọ́wọ́ wa o ẹjọ́ ẹ̀ṣàánú mi o ẹ̀ṣàánú mi ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ ẹ̀ṣàánú mi lórí ọ̀rọ̀ yìí ẹjọ́ o kí n tẹ́ ọmọ bí ọgbọ́n mọ́ mi sọ títí wọ́n ti gbọ́ sí káṣí ẹ̀ rí ọjọ́ kan ṣàánú mi o. Question dábẹ́ béèrè olùṣọ́ tí wọ́n mú kí ni nǹkan tí olùṣọ́ sọ nípa owó tó wọ àkáǹtì ẹ̀. Olùṣọ́ ní ọmọ yẹn ló ṣe owó tó wọn tó sọ fáwọn lójú àwọn ọkùnrin lójú àwọn ọlọ́pàá nìyẹn àdàmọ̀ bóyá ti bá ọlọ́pàá sọ̀rọ̀ láfta yẹn lẹ́yìn yẹn o oníṣẹ́ lọmọ yẹn tó sóhun fóun fẹ́ ṣe fẹ́ǹsì ṣọ́ọ̀ṣì àdẹ̀rí pé wọ́n ṣe nǹkan kan ní ṣọ́ọ̀ṣì yẹn rárá pé fẹ́ǹsì ṣọ́ọ̀ṣì lòun fẹ́ fowó ṣe tó mọ fi ṣe owó sí o. Ṣé ọmọ wa jẹ́ ọmọ ìjọ wọn ni tó ṣe fẹ́ ṣe owó fẹ́ǹsì ṣọ́ọ̀ṣì? Nǹkan tí olùṣọ́ yẹn kọ́kọ́ sọ ni pé kékeré lòun ti mọ ọmọ yẹn lòun ti rí gbẹ̀yìn gbàtọ́ yẹn wọ́n kọ́kọ́ bèèrè lọ́wọ́ ẹ̀míjọ́ tí wọ́n kọ́kọ́ mú ọmọ ẹ obìnrin ó ní kékeré lòun ti rọ́mọ ẹgbẹ̀ òun náà mọ̀ kó ti dàgbà tó yìí gbàtọ́ ọ̀rọ̀ wá délẹ̀ wá sọ pé ó ṣe owó sí òun lòun sọ pé òun fẹ́ fẹ́ ìwádìí mọ́ni ẹ̀ wọ́n á padà lọ ṣàfihàn ní 100,000 yẹn wọ́n track number yẹn ó dẹ̀ níbẹ̀ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti rí nítorí bọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi lánàá níjẹta táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí látànà àti jẹta látàárọ̀ báyìí ní òsínmi lórí fóònù mi ọgbọ́n ló pè fóònù mi pa látàárọ̀ pé wọ́n ti rán ọmọ mi wọ́n ti lọ wú òkú kan lẹ́yìn ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn bóyá àwọn ọlọ́pàá ò pè wá nǹkan kan mọ́tẹ̀ tó ń fara mọ́ fámìlì mi kan tó ń pè ń gbé gbọ̀ngàn nígbà tí bọ́ọ̀lẹ̀ fi ràn án gbà mo ti jókòó tẹ́tẹ́rẹ́ ju mo ní mi ò jókòó tẹ́tẹ́rẹ́ mi ò ní nìkan tí mo lè pe mi ò rẹ tó ràn mí lọ́wọ́ mi ò ní kankan bàbá mi ti kú kò sí àwọn ẹ̀gbọ́n mi kò kọ́lọ́dún rí gbogbo adé láárí kan tó ń ṣẹlẹ̀ nìyẹn o. Kí lẹ lè sọ fún wa nípa Quadri? Sáà. Kí lẹ sọ fún wa nípa ọmọ